ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́kọ̀ọ́? Lálàkọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ subscribers wa ní orí Mashola Gist TV. Ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ Mrs. Tọ́pẹ́ fún oore tí wọ́n ṣe fún Madam Sarah Ìbéèrè. Mo mú ọ̀rọ̀ wọn wá ní last week pé wọ́n ní ìdìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Wọ́n ní wọ́n ti pe àwọn, wọ́n dẹ̀ ti sẹ́ǹdì owó sí àkáǹtì àwọn. Ọlọ́run Elédùmarè ọba láàánú á máa ran Madam Tọ́pẹ́ lọ́wọ́. A mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ń jẹ́ bẹ́ẹ̀, mo wá ṣe àdúrà fún yín ni. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Àwọn ọmọ tiyín náà wọ́n á rá láàánú. Bẹ́ẹ̀ náà ni a tún gbọ́ wípé Mrs. Balógun wọ́n ní láti US, wọ́n ní wọ́n send owó sáwọn. Ọlọ́run á bá mi gbọ́wọ́ Mrs. Balógun sókè o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ìbùkún, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Madam Ebiera Sarah, wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ni, torí wọ́n pè mí lọ́sàn-án yìí, wọ́n dẹ̀ ní pé kí n bá wọn dúpẹ́. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà rere, tá bá tún rí èèyàn kan tàbí méjì tán fẹ́ ràn wọ́n lọ́wọ́, màá post phone number wọn again at the end of the gist. Ẹ lè pè wọ́n fúnra yín. Oore tẹ́ bá fẹ́ ṣe fún wọn, ẹ ṣé. Ọlọ́run Elédùmarè á san yín ní ẹ̀san oore yìí o. Gist tèní tí a gbọ́, ó máa yà wá lẹ́nu kẹ̀. Wọ́n ní méèdì àǹtí wa wọ́n ló ti táṣìírí o. Wípé ó sọ wípé àǹtí wa ló ní kó ń fi diamond tí àǹtí wa ní ó sọnù. Wọ́n ní méèdì ní ó ní àǹtí wa ló ní kó ń tọ́jú ẹ̀. Allegedly bá ṣe gbọ́ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé. Ẹ rántí gist yìí a sọ fún yín last week. Tí wọ́n ní àǹtí wa ló máa sue Queen Naomi lórí ọ̀rọ̀ diamond tí wọ́n ní ó miss. Ṣé ẹ mọ̀ pé wọ́n wá lọ sọ fún bàbá wèrè ńlá. Ìgbà tí bàbá wèrè ńlá gbọ́, bàbá wèrè ńlá sọ wípé kó go ahead, kó sue wọn. Tó bá jẹ́ pé nǹkan tó máa make ẹ wà happy nìyẹn. Ṣùgbọ́n èsì tí kábíyèsí fún kò nífẹ̀ẹ́ sí rárá. Wọ́n ní méèdì ẹ̀ tó ní kó tọ́jú necklace diamond tó lóyún ó miss. Wọ́n ní ìyẹn ti jẹ́wọ́. Wọ́n ní ìyẹn ti sọ pé òun ló ní kó ń lọ fi pamọ́. Ó wá fẹ́ blame ẹ̀ lórí maid Queen Naomi. Wọ́n dẹ̀ ní maid Queen Naomi, wọ́n ló ti pẹ́ tó ti máa ń tẹ̀lé Queen Naomi kiri. Wọ́n ní she is one of the best maid. Queen Naomi pé ó jẹ́ ọmọ kan tó jẹ́ pé Queen Naomi nífẹ̀ẹ́ sí. Wọ́n ní àti 18 gan ló ti wà lọ́dọ̀ Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó yà mí lẹ́nu wípé ó yẹ kí àǹtí wa kó ti jáwọ́ nínú gbogbo àwọn ìwà tí àǹtí wa ń wù yìí. Nítorí pé bí irọ́ bá lọ fógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bà. Ní ọ̀rọ̀ necklace yìí ló bá dé. Nígbà tí allegedly ó bá ṣe gbọ́ ní o. Ìgbà tí ìwọ ní kí maid ẹ kó tọ́jú necklace. Nítorí pé inú ń bí ẹ, nítorí pé kábíyèsí ní kí Queen Naomi lọ dé sí ilé London yìí fún vacation. Inú ń bí ẹ torí pé o ti fi ẹnu, o ti fi sọ fún gbogbo àwọn èèyàn yìí pé tó bá ti kúrò ní Nàìjíríà o, inú ilé yẹn ló máa dé sí. Ṣùgbọ́n ẹrù ẹ tó wà ńbẹ̀ wọ́n kò. Wọ́n wá ní kán lọ kó sílé ẹ tó wà ní London. Inú wa ń bí ẹ fún gbogbo ìwà yẹn. Nǹkan tó wá lérò ò ní pé kó pa irú rọ́bà yẹn mọ́ Queen Naomi. Kí ni Queen Naomi fẹ́ fi diamond necklace ẹ ṣe? Àìmọye ṣé Queen Naomi gan wọ́n ti ẹ̀ kí à ń pa pé kán máa wọ earring. Ọjọ́ wo lẹ rí earring létí Queen Naomi rí? Wọ́n ń wọ earring. The only thing tẹ́ lè rí lọ́rùn wọn ni bóyá wọ́n wọ ìlẹ̀kẹ̀ àti chain kékeré kan báyìí. Wọ́n ń ṣe ẹni tó yẹ pé ó really like gold much. Wọn ò like gold púpọ̀.
so tó bá yá pé tó yẹ pé ó ń lọ parí every day ló lè máa sọ pé bóyá ó fancy gbogbo orú nǹkan gbogbo orú àwọn nǹkan báyẹn kò jọ wọ́n lójú. Àìmọye diamond àìmọye gold nínú closet wọn mélòó ni wọ́n fẹ́ wọ̀. Ó wá rò wípé Queen Naomi ní irú ọ̀rọ̀ báyìí tó sí. Gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí kò bójúmu rárá. Kò bójúmu rárá. Ọ̀tọ̀ lẹjà lórí ilé, ọ̀tọ̀ lẹjà lórí J700 private jet kábíyèsí. Èmi feel pé tó bá jẹ́ pé èèyàn tó tán, téèyàn dẹ̀ ní, téèyàn wá láti ilé tó jẹ́ pé ó tó tán, mi feel pé ó yẹ kí gbogbo àwọn nǹkan báyìí kó jọ yín lójú. Ọjọ́ wo lẹ rí Dr. Elizabeth kan máa jà lórí àwọn nǹkan báyìí? Nǹkan ayé tó jẹ́ pé a máa fi sílẹ̀ sáyé lọ ni. Tó jẹ́ pé bá a ṣe wá ní òun ọmọlúàbí là ń padà. Lẹ máa wá kókókókókó mọ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní Médì táṣìírí àǹtí wa o allegedly o wípé òun ló ní kó lọ tọ́jú ẹ̀ o. Mo dẹ̀ feel pé ó yẹ kí bàbá wèrè ńlá kó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Torí kì í ṣe ní ni àǹtí wa ti ń ṣe irú àwọn nǹkan báyìí. Ó yẹ kí bàbá wèrè ńlá gbé ìgbésẹ̀ lé lórí because bí ìgbà tó yẹ pé ó fẹ́ máa kó ẹ̀gbin bá Queen Naomi ni. Queen Naomi ò dẹ̀ ń ṣe lẹ́gbin. Ẹ ṣe lórí Queen Naomi ìyẹn lọ bẹ́ẹ̀. Ó tún wá di orí àwọn méèdì wọn. Kí ni àwọn méèdì wọn fẹ́ fi ṣe? Kí ni wọ́n fẹ́ fi necklace ṣe? Meanwhile ìwọ ló set everything up. Àṣírí yín máa tú náà ni àṣírí yín ò ní bò. Nítorí pé Ọlọ́run rí inú Queen Naomi. Ó dẹ̀ mọ̀ pé kò ro ibi sí èèkọ̀kan nínú yín, ó kàn fẹ́ fi yín sáàyè yín ni. Ìtorí ẹ̀ ni àṣírí yín á fi máa tú. Àṣírí yín máa continue tú ni. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyí o. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn nǹkan tó ti ń ṣe láti bí few days tí Queen Naomi ti travel tó ti lọ sí vacation yìí. Torí wọ́n ti dé padà. Nǹkan tèmi gbọ́ ni àwọn náà ti dé padà. Wọ́n ní wọ́n kàn lọ fún few weeks ni. Ṣùgbọ́n wọ́n máa lọ regularly ní ìsìn nígbà tó jẹ́ pé ilé tán wà tán lè dé sí ó ti wà available. So wọ́n ní àtìgbà yẹn títí kábíyèsí ti ní pé kí wọ́n make ilé yẹn wà available fún wọn ni àǹtí wa ló ti ń bínú. Ló ti ń bínú. Òun àtàǹtí wa wọ́n ń bínú seriously ni. Ṣé ẹ mọ̀ pé a sọ gist yẹn fún yín pé cousin àǹtí wa ó wà nínú ilé yẹn tí wọ́n ní kán gbé síta. So gbogbo àwọn nǹkan báyìí náà fẹ́ fi bá Queen Naomi jà. Queen Naomi ò ń ṣe ń tẹ̀lé bá jà. Nítorí pé Ọlọ́run ó ní ààbò wọn, ó ní ìgbẹ́kẹ̀lé wọn, ó ní àpáta ìgbàlà wọn. Ọlọ́run máa dúró tì wọ́n ní gbogbo ìgbà ni. Ọwọ́ ayé ò ní ká wọn, ọwọ́ ọ̀tá ò ní ká wọn. Àtèmi tí mò ń sọ̀rọ̀ àti gbogbo etí tó ń gbọ́ mi lórílẹ̀‐èdè ayé. So the best thing fún yín ó ní kẹ́ fi Queen Naomi sílẹ̀ kẹ́ jẹ́ kán ṣe live wọn. Kẹ́ fèsì nǹkan tẹ́ bá wá sí inú ààfin. Ẹ̀yin èèyàn lé Ọlọ́run á máa ṣàánú fún àwọn sisi wa gbogbo yìí o nítorí pé ọ̀rọ̀ wọn ó dàbí ẹni pé kéèyàn máa dákẹ́ ni. Ẹ̀yin èèyàn lé kò ní jù báyìí lọ allegedly bá ṣe gbọ́ àníká mú gist wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n kàn sí Mrs. Sarah Ìbéèrè lẹ́ẹ̀kan sí ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ kàn sí wọn. Iyekíye tẹ́ bá lágbára ẹ send ẹ̀ sí wọn. Ó lè má jọ̀wọ́ tó pọ̀. Béèyàn bá ń ṣàánú Ọlọ́run á máa ṣàánú èèyàn náà. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Lẹ́ẹ̀kan sí Mrs. Balógun àdúpẹ́ lọ́wọ́ yín. Mrs. Tóyìn àdúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ibi tẹ́ ẹ ti mówó yẹn tẹ́ fún wọn ní agbára Ọlọ́run. Àpò yín ò ní gbẹ láíláí. Ọlọ́run á máa bá mi gbé yín ga sí ni. Ọmọ yín náà ráláàánú o. Ibi ò ní bá yín. Ẹ̀yin èèyàn lé kò ní jù báyìí lọ. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tẹ́ bá ti post any gist ẹ máa rí.
òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé tẹ bá fẹ́ tẹ́ẹ̀stì àbẹ́ fẹ́ email mi fún nǹkan tó ṣe pàtàkì, ẹ contact mi ní orí masholagistv@gmail.com. Prize giveaway wa tá tún máa ṣe ó ń bọ̀ ní July 15. Ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ Mashola Gist TV fún prize giveaway yìí, ẹ kàn sí mi ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á ran gbogbo wa lọ́wọ́ torí pé mo feel pé tí a bá ń ṣe èyí ní oṣù mẹ́ta mẹ́ta, ó máa ní ipa rere nínú ayé àwọn èèyàn tí à ń ràn lọ́wọ́. Torí ẹ̀yin náà rí bí ìlú ṣe rí nísìn, ìlú le koko, kì í ṣe kékeré, ṣùgbọ́n Ọlọ́run á jẹ́ kó dẹ̀rọ̀ fún wa. Oúnjẹ tí wọ́n gbogbo nǹkan ló ti gbéwó lórí. So ìtorí ẹ̀ ní Mashola Gist TV ṣe ń ṣe prize giveaway yìí ní oṣù mẹ́ta mẹ́ta. I invite anybody tó bá fẹ́ darapọ̀ mọ́ wa kí àjọ máa ṣe prize giveaway yìí ká lè máa ran àwọn èèyàn lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o. Ọlọ́run á bá mi gbé ọwọ́ ẹ̀yin old subscribers àti new subscribers sókè o. A dúpẹ́, ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.